This is the first time olóṣèlú tó yẹ ká believe pé yóò rojú tu gbogbo ẹ̀. Àmọ́ nígbà tí wọ́n fi gbé ilé lọ́wọ́ àdìjọ́ ò pé a máa pa ọ̀tá. Wọ́n ti sọ gbogbo treasury dẹ́yọ. Èmẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ owó tóun nìkan kó ó tó kọ́ odidi country mi. Lélẹ̀ tá ń gbọ́ fún wọn nígbà tẹ́yọ ẹnìkan bá ń dá tírílíọ̀nù padà. Èyí tí wọ́n lè gbà nìyẹn, èyí tí wọ́n ò lè gbà ti pọ̀ jù. Tírílíọ̀nù. Àwa ṣetán alébi ń pàlù. Àdáko ẹ̀wọ̀n tí mo wí lẹ́ẹ̀kan. Nigeria, kill and produce. We are producing nothing. South Africa fún wa ní MTN. South Africa fún wa ní Shoprite. Wọ́n fún wa ní multi-choice. Wọ́n fún wa ní Standard Bank. Àtàwọn nǹkan míì táwọn ń produce fún wa. Àwa lọ dá church oríṣiríṣi sílẹ̀ ní South Africa. Níbo la ti jọra wa? Ìlú tẹ́sí ògbè. We are only religious, we are not godly at all. Ọlọ́run ò sí lára wa ní Nàìjíríà, ẹ̀sìn lásán la ní. Ìlú tá ti ń para wa nítorí ẹ̀sìn. Ìlú tá ń hate ara wa nítorí ẹ̀sìn. Ìlú tá mú ọtọ́mọ ìyá méjì múra wọn lọ́tà nítorí ẹ̀sìn. Ntí òye majority ni pé àwọn tálíkà ayé náà máa ń kú nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ lọ wo ìtàn ayé dáadáa. Ènìyàn jọ ni wá. Ó dẹ̀ mélòó tí Saudi Arabia kógun lọ́jà Israel. Gbógun Palestine àti Israel bó ṣe le tóun. Saudi Arabia ọmọ wí ni wọn tó bẹ́ẹ̀ kan sọ pé àwọn lọ kógun jà wọn. Kí ló dé tí wọ́n bọ́ ọmọ ya àti ẹ̀ sọ̀tà? Ẹ mọye diplomatic kíní tó ti ṣẹlẹ̀, diplomatic tie tó ti ṣẹlẹ̀ láàrin Israel àti Saudi Arabia. Àwọn tí wọ́n sọ yín dọ̀tá ara yín yìí, àwọn gangan ọ̀rẹ́ ara wọn ni wọ́n ń ṣe tí wọ́n bá dé ta. Àwọn tí wọ́n jó lóṣèlú sàn bá yín jà sọ̀rọ̀ ẹ̀sìn ni. Níjọ́ wọ́n bá nídìí ni wọ́n fi yín gúnra yín pé ẹ má dìbò fẹ́ni tí ò bá jẹ́ lẹ́sìn yín. Wọ́n nídìí yín nù. Ẹ̀yin lẹ́ ń tilẹ̀kùn mọ́ra yín. Ẹ̀yin lẹ́ ń ti street mọ́ra yín nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìlú tó bá gbẹ́sìn lórí tí ò múra sí kínlá jẹ kínlá mu. Ó lè padà ní ọ̀run o, bẹ̀ tí wọn ò ní láyé, wọn ò lè gbádùn ayé. Mo ti sọ ti pẹ́ nínú àwọn lecture tá a ti ṣe nígbà bàbá Sẹ̀dépò. Mo ní kí bàbá lọ kọ́ ṣe Pakistan, kán dẹ̀ lọ kọ́ ṣe Chinese lórí ọ̀rọ̀ agriculture. Àwọn ọ̀dọ́ ẹ lọ kó wọn dìde, ẹ wo ń tà fẹ̀sìn sọ àwọn ọ̀dọ́ dà. Àwọn ọ̀dọ́ kan ata ìwọ̀n mọ́lẹ̀ ní chọ́ọ̀chì, aṣọ wọn dẹni tí ò nírètí kan. There's no hope for them. They put all their hope in God. Kí Ọlọ́run yóò provide fáwọn. Àwọn ọ̀dọ́ kan wọ́n ti sọ wọ́n dẹni tó jẹ́ pé Boko Haram ni wọ́n bá lọ. Àwọn ọ̀dọ́ kan wọ́n ti sọ wọ́n di Yahoo. Yahoo gbé wọn lọ bí kán máa lọ ṣe ritualist. Ẹ̀sìn ló lead gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí débẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tó ń kálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ lábẹ́lé? Tẹ́sìn bá fẹ́ bayé wa jẹ́ ní country yìí. Tóṣèlú bá fẹ́ bayé wa jẹ́ ní country yìí. Ẹ dákun, olóṣèlú tó bá jí owó kó lọ dá company sílẹ̀. Ẹ provide ibi táwọn yóò ti máa jẹ. Ẹ yé máa pín búrẹ́dì fáwọn èèyàn lásìkò nira yìí. Ẹ fún wọn ní ẹja tí wọ́n jẹ ni ẹ má rí bínú Ọlọ́run. Ọlọ́run ó máa bínú sí yín. Ìbínú Ọlọ́run máa kọjá ìbínú èèyàn. Gbogbo owó tí gbogbo yín kó sí báńkì ta ló sọ fún yín pẹ̀yìn lẹ́nu. Yaqulu l-insanu mali falaka min mali alladhi akalta fa'afnayta. Ànábì ló ń pariwo pé mo ti kó bílíọ̀nù, mo ti kó tírílíọ̀nù. Ṣé nǹkan kan bẹ tó lè jẹ́ tiẹ̀ nínú owó yẹn ni? Tó ti jẹun, tó ti gbé mi ní tiẹ̀ nínú owó. Àwọn labista fa'abulaita. Aṣọ tó ti wọ̀ tó ti gbó ní tiẹ̀. Àwọn tasọ dákítà fa'abukaita. Èyí tó fi ṣe sàdákàtù járíyà. Tó fi dá company sílẹ̀, tó fi dáko, tó fi ṣe iléeṣẹ́ táwọn yóò ti máa jẹun. Òun ló máa ṣẹ́kù ẹ̀kú. Èmi ti bá ban ní 350 sí 400 naira rí. 350 to 400 ni mo bá pàǹsì rí. Nísìn ó ti di 2,000 naira to 1 pound. Ẹ̀dẹ̀lẹ̀ ráyé ṣe. Ẹ̀ ń dèlù onílù. Ẹ̀ ń lọ gbádùn níbẹ̀. Ẹ̀ ń lọ jẹ́yà ẹ̀ lọ gbádùn. Ẹ̀ lẹ̀ ń lọ lídé. Ẹ̀ ń wá bínú Ọlọ́run kiri. Ẹ sọ Nàìjíríà sínú òfìfo. Bàbá Tinubu ń dààmú kí lóhun nìkan wórówórówóró. Majority àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàláhì owó tí wọ́n ìdìbò ni wọ́n. À ń bú gbà pé gbà yín lọ́dà nǹkan sílẹ̀. Wàláhì mo fọlọ́n búra tọ́lọ́n bá yọ ọ̀dà kígbà yóò sọ̀rọ̀. Ìgbà ọba sọ fún wa pé Nàìjíríà, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jọ lórí burúkú lọ́pọ̀ jù. Àwọn tí wọ́n jọ ta Ọlọ́run lọ́pọ̀ jù. Àwọn tí wọ́n sọ Nàìjíríà dáhoro lọ́pọ̀ jù.
àdúrà ọ̀rọ̀ Nàìjíríà mọ́ action ló kù kíjọba take action ìjọba lajú kó di kan gbogbo billions of dollars tí wọ́n kó báńkì kíjọba wá di bí ó kálukú jìrì àwọn èèyàn ń dákú sórí títì nísìnyí torí ebi wọ́n rìn lọ wọ́n dẹ̀ ń wó wọ́n dẹ̀ ń dá mi lé wọn lórí nítorí ebi bó láti ìbàdí bí kíní ìbáyìí lọ kọjá oṣù mẹ́ta mo mọ kíní kan dájú nínú plan bàbá Tinubu bó ṣe lé foundation fún Lagos State torí majority àṣeyọrí Lagos State òun kó padà ṣe o bẹ̀tọ̀ ló lé foundation tí gbogbo àwọn gómìnà bíi Fáṣọlá bíi ètò tẹ̀lé Fáṣọlá Ambode foundation tí wọ́n build lé lórí òun ló lé rẹ̀ fún wọn ẹnìkan yóò fara jìyà foundation nítorí kí n tí ń bọ̀ ó lè bá kí wọ́n lè bá rí nǹkan tó tẹ̀lé wọ́n ti da Nàìjíríà rú tó bá jẹ́ pé foundation ni bàbá fẹ́ lé tó fi lé tó báyìí màkúlù mayata manal mariwu yudiriku tó bá wà lórí agbami ó ń wa ọkọ̀ ojú omi lọ ní turbulence wá dé turbulence gba ọ̀nà mọ́ lọ́wọ́ á fara balẹ̀ kí turbulence yẹn máa gbé òun lọ bí tó bá fẹ́ gbé òun lọ tó bá gbé débẹ̀ tán á padà navigate padà. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé gbà tẹ́lẹ̀ ẹ relax system yẹn ẹ jẹ́ wọn sí bọ́dà ẹ jẹ́ kó ń jẹ́ wọlé bá a bá ti lè dákọ̀ ẹ sí bọ́dà ẹ wá encourage majority owó ìrànlọ́wọ́ àwọn èèyàn ń kó náà ni majority palliative tẹ́ kó àwọn èèyàn sọ̀rọ̀ àwọn dolówó sí ni tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ abọ́ oko ẹ compulsory oko fún gbogbo sójà ẹ compulsory oko fún gbogbo ọlọ́pàá gbogbo olóṣèlú tó dipò òṣèlú mú kó ṣe fídíò kó járí bí títí ń dákó jẹ kó járí boko rẹ̀ ṣe lọ sálálú bí ọlá Ọlọ́run àwọn ọ̀dọ́ tàn ríṣẹ́ ṣe ẹ encourage wọn lórí agriculture bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹjá kúrò ní God nation ká lọ sí industrial nation ẹjá fọlọ́run múlẹ̀ Ọlọ́run bẹ láàyè rẹ̀ church yìí tó gẹ́ mọ́sálásí yìí tó gẹ́ ìjà àwọn traditionalist àtàwọn ẹlẹ́sìn mi tó gẹ́ ẹ bẹ̀rẹ̀ sí build the company àwọn tí wọ́n ti ní company tó ti comatose ẹ donate láti gbé wọn sókè padà carry nǹkan produce kí náírà wo lè bá àgbórí sókè kò sí miracle kò sí ẹgbẹ̀rún kùránì tá a lè kà kò sí ẹgbẹ̀rún bíbélì tá a lè kà tó lè change economy Nàìjíríà o ní tó lè change ẹni ká bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ padà kí gbogbo kó kún fáwọn èèyàn kó kálukú ọmọ dáko káwọn èèyàn rí owó oko yá bí mi mọ gbogbo ẹ̀ mọ́mọ́ tọ̀yọ́ state lábẹ́ gọ́fúnà Olúṣèyí ọmọ Mákindé torí mi ló fi sí in charge ẹ̀ níwọ̀nba bó ṣe mọ̀ yẹn ó nírànlọ́wọ́ tí ó ṣe fáwọn àgbẹ̀ ẹ yá owó gidi lu àwọn àgbẹ̀ ẹ jẹ́ kán máa rí owó dáko owó tí àwọn olóṣèlú yìí ń kó yìí kán máa lọ fi dáko wọ́n máa rí yọ́nú Ọlọ́run kán máa dá company sílẹ̀ wọ́n máa rí yọ́nú Ọlọ́run ẹ ṣí bọ́dà sílẹ̀ instead palliative ẹ jẹ́ kó oúnjẹ wọlé ká lè ra oúnjẹ tó cheap fúnra wa nǹkan tí wọ́n times 10 iye tí wọ́n ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí wọ́n kọjá nísìn à ń ra sìmẹ́ǹtì ní 10,000 naira ní sìmẹ́ǹtì tá à ń ra tẹ́lẹ̀ ní 1,000 naira ó di 10,000 naira bí dọ́là ṣe ń gbéra ní gbogbo nǹkan yìí ń gbéra àwọn kan ti lo owó bank owó tíjọba ń subsidize lórí owó dọ́là àwọn kan ti lò wọ́n ti fi dolówó láyé wọ́n ti fi di olówó tààrà láyé ẹ jẹ́ á padà sórí oko ẹ jẹ́ á padà sórí industry ẹ̀yin ọmọ ìyá mi ní Nàìjíríà ikú kọ́ lọ́kàn o bẹ́yàn bá wò yí pé tó ń bá kú Ọlọ́run ó bìjọba léèrè ó lè má sojú ẹ o wàláyé ó lè má sojú ẹ ó lè ti lọ ẹjọ́ ń kálukọ́ manage ara wa tá a fi kọjá àsìkò yìí lọ wá income pín income ẹ tó bá ní mọ́tò mẹ́fà pa méjì tàbí kó lọ tà á nítorí wàá burú bíi mọ́tò ń sìn ní pé bó bá gbé síta pọ́ rà bó fẹ́ tà ó tún ní rẹ́nìrà oúnjẹ làwọn èèyàn jẹ mọ́tò tí ó bá mu epo lásìkò yìí ọ̀yà pátì lásán làwọn ìlú bíi UK ni wọ́n introduce kìíní bíi kẹ̀kẹ́ kan tí wọ́n ti ń lo tó wà chargeable ni wọ́n máa ń recharge ẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n ń lò ní Saudi Arabia gan bọ́ ọba ti gbẹ́sẹ̀ lé báyìí kìíní wọ́n gbé ọdẹ bí ó ń lọ kẹ̀kẹ́ ni wọ́n rò pé ogun ó bẹ̀ tó ò ní ṣe wàhálà kìíní yẹn ń gbé yẹn lọ ó ń gbé ọ lọ síbi tó ń lọ bẹ́yàn bá lóhun lóru kìíní yẹn lójú títì Nàìjíríà yìí bọ́lọ́kadà ọ̀kan yẹn lẹ́sẹ̀ onímọ́tò ọ̀kan yẹn lẹ́yìn
tó bá wá rí bẹ́ẹ̀ n tó bá jẹ́ income ẹ lọ́wọ́ náà bí ó ṣe pọ̀ sí expenditure ẹ lọ cut ẹ down dandan kọ́ nìnáwó lásìkò yìí dandan kọ́ láṣọ oríṣiríṣi lásìkò yìí oúnjẹ tá a jẹ sẹ́nu ńlọ gbọ́dọ̀ manage ẹ̀yin àti aróde yọ àsìkò yìí sàsìkò yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ hàn ọkọ yín léèmọ̀ ẹni tí bá ń róúnjẹ jẹ lásìkò yìí kó dúpẹ́ fọlọ́ ni má pe ọkọ ẹ lọ́lẹ̀ tó bá fẹ́ rí bínú Ọlọ́run ìwọ̀nba ń tọ́ bá mú wálé owó tẹ́ ẹ bá rí lè ní ẹ plan tẹ́ ẹ jẹ lọ́la nínú ẹ̀ ada zamanu lusukut zamanu sukut wa mulazamatul buyut àsìkò jókòó sílé ẹ mọ́rin rédèrèdè kiri ní àsìkò jókòó sílé kó dẹ̀ yọnu sí wọn bá ń tọ́ bá rí ni bọ́ bá ń rò pé ìpè láàmú ẹsẹ̀ fún jọba Ọlọ́run ó mú jọba ànábì ó mú jọba Ọlọ́run lè má mú lójú ò lè ti kú tó ti jẹrà sí sàárè dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ tó fi kó fi kọjá àsìkò yìí àsìkò tí Nàìjíríà ó dùn ọ̀fẹ́ dé tán Ọlọ́run máa fara nìyẹn gbà mí tí nira yẹn ó lè dópin tó jẹ́ pé ńgbà tí nira yẹn lè dópin lọ́lọ́run ṣe tán tó fẹ́ mú ìrọ̀rùn dé o wàláyé Ọlọ́run àmọ̀ ṣe bẹ́ẹ̀ aw kalladhi adhaw Musa fabara'u Allahu mimma qalu wa kana 'inda Allahi waji'an Ànábì Musa ńlọ́lọ́run fara ní nítorí kó fẹ́ fara dẹ̀ ẹ mọ̀ pé ìnira máa wá ń gbà mí nítorí kílù kan ó lè bá àrọ́nà lọ Musa làwọn aráàlú ẹ̀ wọ́n accuse ẹ̀ wípé ó sòpá nígbà yẹn ẹni tó bá sòpá ń gbà yẹn ó burú ju ẹni tó ní kọ́fíìdì tàbẹ́bọ̀là lọ kí ni ìdí tí wọ́n fi rò bẹ́ẹ̀ Musa kì í wẹ̀ nígboro ó máa ń lọ sí igbó rere níbi táwọn yóò ti lè rí òwò ẹ̀ ló ti máa ń wẹ̀ Musa wà bí Ọlọ́run ó sì bóun ká ti ju ìkúrò ìnira ìpọ̀ ọmọ ìyá mi tí bá lè lọ́wọ́ mọ́jà kan nínú ìrètí Ọlọ́run ó pọ́sibù kó jẹ́ pé àsìkò tí lè lọ́wọ́ yẹn lọ́lọ́run ṣetán láti faradẹ̀ ó mọ̀ pé kasa inú lè mínàní alákọ̀ọ́nà tẹ̀lé lè mẹ́hàní tí nǹkan bá lè dópin nígbà míì ó máa ń jẹ́ stepping stone lọ síbi oríire fẹ́dà bá a ṣe ló le tó yìí àwọn kan ń kọ́lé láàrin sìmẹ́ǹtì 10,000 yìí àwọn kan ra ọkọ̀ mọ́kọ̀ láàrin bó ṣe wọ́n tó yìí bí dọ́là ṣe wọ́n tó yìí àwọn kan bẹ tí wọ́n sanwó sukú ọmọ lábúrọ̀dù tí wọ́n ọmọ nira kankan gbogbo wọn náà kàn fi jí owó olùkó àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ti ronú pé bí wọ́n bá ń ta epo ní 2,000 naira èmi ò ní bá wọn bá wàhálà yìí lọ àjọ̀dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa ni ibi mọ́tò bá tó bá ṣe gbé lọ á gbé lọ àsìkò yìí gan òkú fààyè gbà ká máa gbé mọ́tò ńláńlá kí mọ́tò èèyàn bá fẹ́ kó ọwọ́ kidnapping kéèyàn tẹ̀ jẹ́jẹ́ ni ẹ fi tìjọba lé Ọlọ́run ó dájọ́ tìjọba ìwọ ní kọ́ owó náà bó ṣe nira sínú àsìkò yìí ibi ó bá ti ń pariwo ìjọba ni wàá kú ọmọ yà kú tẹ̀lé ayé parẹ́ tiẹ̀ ó parẹ́ lọ́dọ̀ tiẹ̀ ní ayé ó parẹ́ lọ́dọ̀ àwọn tó kù kí ló dé tó ògùn rẹ̀ ní sùúrù bákan la ṣe kọjá nígbà COVID náà ṣebí COVID wa ó lọ bó ṣe le tó yẹn pandemic bó ṣe le tó tí wọn jẹ́ kẹ́nìkan jáde Ọlọ́run ló mọ iye ìjọba state tó gba palliative tí wọ́n ti mọ́lẹ̀ tí wọn ò kó jáde tí wọ́n padà ń lò lásìkò wò sáà kú ni ebọ́nà ńlá wa ń bẹ̀ ta ló sọ fún ẹ̀ bọ́nà wò lè mú akọjá àdánwò yìí ìwọ̀nba ni ẹ ṣépè fún Nàìjíríà mọ́ èpè yín ò ran situation yìí lọ́wọ́ ẹ fàdúrà ràn lórí ìjọba lọ́wọ́ bó bá wù kó ṣe dá tó bá wù ọmọ ṣe dá ẹ̀yin ẹ mọ̀ ṣépè má àdúrà ní kẹ́ ẹ máa ṣe ìgbà yóò padà dá bó ṣe lè wù kó lè tó àwọn ọmọ ṣàdúrà náà ni ẹlòmí ò ní ebe yìí náà lẹni àdìbò fún àsọpá àwíbẹ̀ lóòótọ́ ẹni a ní ẹdìbò fún òun náà mọ̀ pé yóò yíwọ́ báyìí kò wù òun náà kó rí báyìí kò wù àwa nífẹ̀ẹ́ pé bàǹtà ṣe jẹ́ torí àlágbára tá a fi yọ kó ń bẹ̀ bí ọba lọ́dún mẹ́rin ẹ̀ pé àfibọ́lọ́run bá tún yọ lóko bọ́ba wa rí bẹ́ẹ̀ ẹni tá a lágbára lórí ẹ̀ kí ló dé tá a fẹ́ fi èpè yẹn ò tún máa jẹ́ kí nǹkan wọ́ sí ni ẹ fòun sílẹ̀ nǹkan kó ọmọ wa solution sọ̀rọ̀ rẹ̀ ìjọba kọ́ ló rán wa sáyé Ọlọ́run ló rán wa wá sáyé àríjọba ń gbà dáyé àwọn ìlú kan bẹ tí wọ́n ń gbádùn ìjọba wọ́n ń gbádùn iná wọ́n ń gbádùn epo wọ́n ń gbádùn gbogbo ẹ̀ Nàìjíríà nìkan kọ́ ló ń jẹ tiwọn ẹ lọ bẹ̀rẹ̀ iye tí ń ta báàgì ráìsì ní Niger àní ráìsì tiwa níbí báyìí táwa ń tà ní 60,000 naira wọ́n lọ tà fún wọn ní Niger iye tí wọ́n ń tà fún wọn tí wọ́n bá convert sí náírà ó lé ní 100,000 naira làwọn àgbẹ̀ wa fi ń kó oúnjẹ wa lọ sọ́hùn wọ́n rí pé oúnjẹ tó pè káwọn tà sọ́hùn ju káwọn tà ju Nàìjíríà lọ
eléyìí tí mo wí mo bùn ọmọ Nàìjíríà ní sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká bẹ Ọlọ́run ẹ jẹ́ kó ń kálukú ọjàrà mọ́sẹ́ ẹni tí ń jókòó lábẹ́ bíríìjì tí ń fagbó lọ́sàn-án lóru ọ̀ràn situation lọ́wọ́ ìwọ náà wá nǹkan kan ṣe ronú bó ìwọ náà ó ṣe bọ́ nínú àdánwò tíjọba dá sí alọ́run ìjọba sọ àdó lórí ibú sáà náà wá sọ̀rọ̀ àwàdó lórí burú sàn ni ó ń kálukú ọmọ ẹ̀bẹ̀ lọ́hùn kọ́lọ́hún ó là wá Bọ́lá Tinubu àló gbáyé kárí ìyàwó rẹ nìkan. Ìwọ nìkan. Gbogbo àwọn tí wọ́n dìbò yàn ó ń kálukú gbogbo àwọn tí wọ́n jẹ́ political appointee ó ń kálukú owó tí èdìbò gómìnà ni ó wọ́n bá Tinubu ro tiẹ̀ àló gbáyé kárí ìyàwó rẹ nìkan. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akeugbagold. I'm a video director and TV producer of Akeugbagold on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.